Voice note eléyìí tó tún jáde eléyìí kà mọ̀mọ́ eléyìí lẹ́tìkẹ́ èmi nìkan kí n gbọ́ jẹ́ ń já ẹ tán Suleiman mọ̀lá o ọmọlédìs ẹ̀yin náà mọ̀ pé Màláìkà tún kọrin ó ní Désọlá Afọ́d ó lẹ́nu gan ó dàbí ìgbà pé ẹnu Désọlá Afọ́d ó ti gùn gan ẹnu ẹ̀ ti le kí ni Désọlá Afọ́d kí ni voice note tó tún fi sí kànnì ayélujára ń play ẹ̀ fún yín tí n bá ti wá play voice note náà fún yín ń wà ṣàlàyé àwọn kankan tí ò yé yín fún yín gbogbo yín náà lè mọ̀ pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Désọlá Afọ́d àti Kúnlé Afọ́d trailer ó ti gba àárín wọn kọjá gbogbo àwọn ènìyàn náà ń sọ pé Désọlá Afọ́d padà sílé ọkọ rẹ̀ ń tójú rí ó rí wọ́n ní kòkò tí ó jata ìdí rẹ̀ ó mọ̀ gbóná ìkòkò tí ó jata ìdí rẹ̀ ó gbóná wọ́n ní tó o bá fi lè ṣe bẹ́ẹ̀ tí Kúnlé Afọ́d bá fi lè fẹ́ lòmíì ìdí ìkòkò rẹ̀ tó fẹ́ jata yóò mọ̀ gbóná girigiri ẹ wo ẹ má jẹ́ ti sọ̀rọ̀ pé ẹjọ́ kọ́ play voice note náà fún yín ẹ̀yin náà mọ̀ pé nǹkan bẹ́nu ayé ń bẹ́nu nǹkan ṣé pé àwọn ènìyàn ti ń tò ó lẹ̀ ìwọ tó o bá wà nílé ọkọ rẹ mọ́ kú o ń bẹ́ o ìkòkò rẹ tó fẹ́ jata ìdí rẹ̀ ó gbóná gírí mò ń bọ̀ ẹ kọ́kọ́ gbọ́ voice note náà tí Désọlá Afọ́d fi sí kànnì ayélujára fúnra rẹ̀. Hello, ẹ káalẹ́ o, ṣàlàáfíà ní ṣó wà pa báwo ni nǹkan ò tiẹ̀ dá mi lóhùn gbogbo mẹ́sẹ̀gì tí mo send mo nífẹ̀ẹ́ ni mo fẹ́ ká máa fẹ́ra wa ká máa date ara wa fàmímọ́ra I love you gbogbo fọ́tò tó máa ń yà ni máa like máa admire ò dẹ̀ fàmímọ́ra tó bá jẹ́ ká ṣe ní secret àṣẹ secret tó bá jẹ́ ká ṣe ní secret àṣẹ secret mi níyàwó bá ìyàwó mi ti ṣaláìsí jẹ́ ká fẹ́ra kò sẹ́ni tó máa béèrè lọ́wọ́ mi pé ibo ló ti ń bọ̀ mo kàn máa admire ẹ ní always mi rí ẹ rí o ṣùgbọ́n mo máa ń rí ẹ lórí fóònù lórí TikTok lórí Facebook máa admire ẹ jẹ́ ká mọ́ra jẹ́ ká jọjọ́ rẹ̀ jẹ́ àjọjọ́ rẹ̀ fàmímọ́ra Désọlá mo nífẹ̀ẹ́ mo like ẹ fàmímọ́ra òkè ó dàrú ká sùn rè oorun ayọ̀ lábájọ sùn àbọ̀ ọlọ́run. fàmímọ́ra bébì kémi náà fà ẹ́ mọ́ra fírùngbọ̀n mi ṣeré dàbàràbomi ó yá bébì dàbàràbomi ẹ̀yin náà wúru voice note tí Désọlá Afọ́d fi sí kànnì ayélujára ẹni yìí lòun ti máa ń rí tipẹ́tipẹ́ ìtumọ̀ ẹ̀ ni pé ó ń dúró de àsìkò tí yóò send irú voice note yìí bó náà ṣe rí i pé ìjà ti wà láàrin òun àtọkọ rẹ̀ ó wò pé àǹfààní ńlá rèé láti gbé nǹkan sí nǹkan Désọlá Afọ́d láti gbé logo sí laga láti farabalẹ̀ fọ́ lẹ́nu ẹjẹ́ eré kí lajá fẹ́ máa bẹ́kùn rẹ̀ sí ẹni tó ti bímọ 4 sọ wá ṣeéṣe ká sọ pé ìfẹ́ òótọ́ ìfẹ́ òdodo lọkùnrin náà ló fẹ́ bá Désọlá Afọ́d lò pọ̀ ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin oníjọ ẹ bá ń tẹ subscribe button sórí YouTube channel yìí pìtìpìtì ayé tá a fi kọ́ wa ní òfin kúrò lé ọkọ wa kò ní bá wa bákan náà àwa ọkùnrin pìtìpìtì ayé táwa náà fi lé aya wa jáde kò máa ní bá wa gbogbo àwọn ènìyàn ti sọ̀rọ̀ níkànnì ayélujára pé Désọlá Afọ́d ẹ mélòó la pè ọ́ padà sọ́dọ̀ ọkọ rẹ̀ wọ́n ní tí ìyá ńlá bá gbé ní sánlẹ̀ tán ṣe bí kékeré ó sì gorí èèyàn yóò sì máa tẹ̀yìn pàṣù. ìyá kékeré tó ń tẹ Désọlá Afọ́d mọ́lẹ̀ báyìí kò tí ì bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ bọ̀ ni torí ẹni tí ò tó ní ọjọ́ orí yóò sì lọ sínú DM ẹ̀ tó náà sọ pé bébì jẹ́ ká máa jọ rúnra wa bébì jẹ́ ká máa jọ gbé nǹkan sí nǹkan bébì jẹ́ ká máa jọ ṣe wọléwọ̀de torí pé ẹni tí ò lọ́kàn lé kò sí báwọn ènìyàn ò sì lè bá sọ̀rọ̀ wọ́n ti mọ̀ wípé ó ti kú òlé ọkọ ṣùgbọ́n ẹjẹ́ àmọ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele ẹ̀yìn tí mo ní yóò ní ni pé ó dàbí ìpa pé
Désọ́lá náà ó ti máa ronú ara rẹ̀ wò pé n ti ń ṣẹlẹ̀ yìí kìí ṣe tó dáa rárá, ṣùgbọ́n ẹjẹ́ á mọ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Àwọn ènìyàn sọ wípé Désọ́lá àfọ́ọ̀dù gangan òun ló fọwọ́ ara ẹ̀ fà á. Ẹ rí i pé voice note kan ó jáde ń jò ní níbi táwọn ènìyàn ti rí i pé Désọ́lá àfọ́ọ̀dù ó fi fọ́tò òun àti Màláíkà eyín olórin Fújì ó fi ṣe wallpaper lórí WhatsApp ẹ̀. Wọ́n ní o ò rí fọ́tò òun àtọkọ rẹ̀ kó o fi ṣe wallpaper, o ò rí fọ́tò òun àtàwọn ọmọ rẹ̀ kó o fi ṣe wallpaper. Ṣé tó bá jẹ́ gbọ́n rẹ̀, ṣé ìwọ náà lè gbárù ẹ̀? Ẹ̀yin olólùfẹ́ mi, kí lè ro tiyín? Ẹ̀yin náà jẹ́ pé Désọ́lá àfọ́ọ̀dù wọ́n ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ ẹbọ̀ lápò rẹ̀ ni, torí pé voice note alákọ̀ọ́kọ́ ẹni tó jẹ́ toaster rẹ̀ ó nílùú Ìjẹ̀bú Òde ni ẹni yìí ti wá. Ìyàwó wọn ti kú, wọn ò níyàwó ńlé mọ́. Wọ́n ní Désọ́lá àfọ́ọ̀dù fàmímọ́ra kémi náà ó fà ìmọ́ra, kájọ máa jàlùbọ́sà, kájọ máa gbé nǹkan sí nǹkan, kájọ máa gbé logo sí laga. Gbẹ̀yìn olólùfẹ́ mi, kété ìgbà tá a ti mọ̀ pé ní ìsìn Désọ́lá àfọ́ọ̀dù pé kò sí nílé Kúnlé àfọ́ọ̀dù, sẹ́yìn lérò pé Désọ́lá àfọ́ọ̀dù yóò gbà fúnru ọkùnrin bẹ́ẹ̀ só lè fún chance? Eléyìí lẹ́tìkẹ́ o, oríṣiríṣi nǹkan làwọn ènìyàn sọ níkànnì ayélujára o. Àwọn ènìyàn wọ́n ti sọ́dàsà, wọ́n ní fàmímọ́ra. Ẹ rí i pé ẹni náà sàtẹnumọ́ fàmímọ́ra. Wọ́n láwọn tí máa ń wo fọ́tò ẹ̀ tipẹ́ lórí Facebook àti lórí Instagram, bákan náà lórí TikTok. Ó lágbára o. Ṣé wípé kóbìnrin ó má ti kú òǹlé ọkọ ni? Ṣé pé tí wọ́n máa fi lọ ẹ̀gbin ńláńlá ni wọ́n máa fi lọ èèyàn tó ti bímọ 4? Ẹ worú ẹ̀gbin tó ń kàn án. Tó bá jáǹtì yín ní Désọ́lá àfọ́ọ̀dù, ẹ̀yin olólùfẹ́ mi, kí ni irú ìmọ̀ràn tẹ́ lè gbà lórí ìgbéyàwó rẹ̀ bó ṣe wà yìí? Ó ti bímọ 4. Ṣé ẹ lè sọ fún un pé kó mójútó iṣẹ́ rẹ̀ lásìkò yìí, kó fi ọkọ rẹ̀ àtàwọn ọmọ lẹ̀? Àbí pẹ̀lú tẹ́yìn náà gbọ́ ìtorí pé oríṣiríṣi àwọn voice note ni ó sì wà nínú DM ẹ̀, sẹ́yìn ó sọ wípé kó padà sọ́dọ̀ Kúnlé àfọ́ọ̀dù ni, torí pé òun gangan ò tí ì padà sọ pàtó tí Kúnlé àfọ́ọ̀dù ṣe fóun. Ní tá a kàn mọ̀ níkànnì ayélujára ni pé wọ́n ní Kúnlé àfọ́ọ̀dù náà ṣàṣemáṣe ńgbà kan tó ń gbé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ sòsòsò káàkiri. Ṣùgbọ́n kí ni irú advice tẹ́yìn lè fún pẹ̀lú nǹkan tí ń bọ̀ yìí? Sẹ́yìn ó sọ pé kó padà sọ́dọ̀ ọkọ rẹ̀ ni, àbí kó máa ṣe fàájì ayé rẹ̀ èèyàn níkànnì ayélujára kó sì mójútó ṣe dírẹ́fà rẹ̀ tí ń ṣe? Ẹ̀yin náà mọ̀ pé Désọ́lá àfọ́ọ̀dù ó ti di dírẹ́fà, international dírẹ́fà ní pera rẹ̀ báyìí, tí ń gbé àwọn aráàlú èbó tí wọ́n ń cháta ẹ̀ lọ síbi tí wọ́n bá fẹ́ lọ. Kí ni àmọ̀ràn fún yín? Kí ni advice yín fún Désọ́lá àfọ́ọ̀dù? Désọ́lá àfọ́ọ̀dù ó lẹ́nu gan-an, jẹ́ ń já ẹ tán Kúnlé láwo. Ọmọlédìs, ó yá ẹ drop ẹ kẹ́ subscribe, mo tún mú mi bọ̀.